ìyá wọn ṣáà mú lọ bí ṣọ́ọ̀ṣì wọn ṣáà fún lọ́ṣẹ ọjọ́ kejì tó fẹ́ wẹ ọṣẹ yẹn mú lọ bá ń lé ní ọ̀dọ̀ ẹ̀gbẹ́ sọ pé ọṣẹ tó ń wẹ̀ yìí pé ṣó mọ ìdí ẹ̀ pé ṣó mọ bó ṣe ní kó máa wẹ̀ pé kó má dédé máa bu ọṣẹ sódì ṣó béèrè bó ṣe ní kí ó máa wẹ̀ ọṣẹ yẹn. kí ló wá sọ ó kù ọjọ́ mẹ́ta tí bọ́bọ̀ ó sọnù ìyá yín mú bọ́bọ̀ lọ ibì kan tó bu ọtán ti lọ ṣe ọṣẹ oríṣiríṣi fún bọ́bọ̀. irọ́ ló ń pa sà mọ́mí mi àwa ní Friday. mọ́mí yín àwa ní Friday. bẹ́ẹ̀ ni sà gbogbo nǹkan tí mọ́mí mi ló kọ́kọ́ pè mí ipe ṣé mò ń gbọ́ gbogbo nǹkan tí Ṣèkẹ́mi ló ń sọ lórí rédíò. báàlẹ́ o kí ló kọ rẹ. Olúwaṣèkẹ́mi. Olúwaṣèkẹ́mi ó tó ọmọ ọdún mélòó báyìí. ọmọ 20 years. ọmọ ogún ọdún iṣẹ́ wo ló ń ṣe. mo ń kọ́ṣẹ́ chemist mo dẹ̀ lọ máa ń yàyàn mo dẹ̀ máa ń edit. olóyin o tún. snap and edit. photographer. ǹjẹ́ o mọ bọ́bọ̀ rí. bẹ́ẹ̀. jọ sọ̀rọ̀ sókè torí Ọlọ́run. o mọ bọ́bọ̀ rí. bẹ́ẹ̀ sà. báwo ń bọ́bọ̀ ṣe jẹ́ sí ọ. èmi àti ẹ ti ń fẹ́ra báyìí láti ó ti lé ní ọdún kan tèmi àti ẹ ti ń fẹ́ra. tẹ́ ti ń fẹ́ra yín. bẹ́ẹ̀. ṣé àwọn òbí rẹ mọ̀ ọ́. rárá. ṣé ìyá rẹ mọ̀ ọ́. ìgbà tọ́rọ̀ ẹ náà ṣẹlẹ̀ níyà ẹ tó mọ̀ mí dáadáa kò mọ̀ mí nù. girlfriend and boyfriend la ṣì jọ ń ṣe ìyá ẹ ò mọ̀ torí kò tí fẹ́ mi sílé. ṣé àwọn ọ̀rẹ́ rẹ mọ̀ pé ẹ̀ ń fẹ́ra yín. bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ mọ̀. ọ̀rẹ́ rẹ̀ wo àtẹ̀wò ni wọ́n mọ̀ pé ń fẹ́ra yín. àwọn ọ̀rẹ́ bíi méjì. kí ló kọ wọn. somebody àti Miliki. Miliki. bẹ́ẹ̀. ṣé ó kọ tí wọ́n ń jẹ́ ní àbí ìnagijẹ wọn. àwọn nickname wọn nìyẹn torí mi ì fi bẹ́ẹ̀ mọ orúkọ wọn. ọmọ ìlú wo làwọn náà somebody àti Miliki. ọmọ àjọ bíbá yìí náà ni. àwọn ọ̀rẹ́ tiẹ̀ wo ló mọ̀ pé òun fẹ́ bọ́bọ̀. àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan mọ̀ bíi ta ni. bíi mẹ́ta Kárìjà àti Ẹniọlá àti Ẹwàtómi. bọ́bọ̀ àti àwọn mélòó ló ń fẹ́ papọ̀. bọ́bọ̀ nìkan mò ń fẹ́ láti bí ọdún kan. láti bí ọdún kan. àmọ́ kó o tó fẹ́ bọ́bọ̀ ńkọ́. ìgbà tí mò ń fẹ́ ká tó pàdé. jọ sọ̀rọ̀ sókè. ká tó pàdé. ó lè yàn kan tí mò ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́pọ̀ relationship mi àti 1 month ni. 1 month péré. bẹ́ẹ̀ èmi àti àkíjọ gírí àkíjọ ń ṣe gbogbo ẹ̀ so ọwọ́n ìgbà tí. oṣù kan péré. bẹ́ẹ̀ ìgbà tí èmi àti bọ́bọ̀ wá pàdé. dúró ná kí ló oṣù kan lẹ fẹ́ra yín. bẹ́ẹ̀ kí ló fa àìfẹ́ra yín mọ́ láàrin oṣù kan. bọ̀bọ̀ yẹn máa live fake life. fake life. bẹ́ẹ̀ only fake life. bẹ́ẹ̀ ìwọ ò dẹ̀ fẹ́. bẹ́ẹ̀ o fẹ́ fake life o fi wá sá fún. bẹ́ẹ̀ ok ọmọ ìlú wo lòun. ọmọ àjọ bíbá yẹn. ọmọ àdó kí ló kọ rẹ̀. Jamiu lórúkọ ẹ̀. Jamiu kíni. mo sọ ni mi Jamiu lórúkọ ẹ̀. Jamiu kí ló ń ṣẹ̀yìn ọmọ ayé ìsìn tẹ́ ẹ máa ń fẹ́yàn tẹ́ ẹ ní mọ orúkọ rẹ̀ ẹ ní mọ̀ délédélé ẹ mọ bẹ́ẹ̀ tí ẹ mọ fámílì ẹ ó yẹ kó o lè mọ gbà bó tiẹ̀ wá lọ jára lé rẹ̀ ńkọ́ ó lè béèrè lẹ́ o kí ló kọ rẹ o gbàgbó lé ibo ló ti wá o ó wá jẹ́ fámílì ẹ ńkọ́ mo ń gbọ́rọ̀ rẹ ó ṣáà ti ó wá fi Jamiu lẹ̀. bẹ́ẹ̀ ni màá bọ́bọ̀ wá pàdé. ẹ wá pàdé láti bí ọdún kan. bẹ́ẹ̀ ni bá a ṣe pàdé yẹn ọjọ́ yẹn bọ̀bọ̀. máa sọ̀rọ̀ sókè. bá a ṣe pàdé yẹn ọjọ́ yẹn bọ̀bọ̀ Jamiu yẹn ó test mi láìpẹ́ kọ́ṣà ní 3 months lèmi àti bọ́bọ̀ fi pàdé tá a ti ń fẹ́ra wa 3 months relationship a ti ń fẹ́ra wa bọ̀bọ̀ yẹn wá test mi bó ṣe test mi ọwọ́ ayọ̀ ni fún mi wà yẹn bọ́bọ̀ bóyá test mi wọlé yẹn ayọ̀ wá ní àpéta ló test mi tó ń bẹ̀ mí pé kémi àti ká máa fẹ́ra padà pé òun sì láìkì mi pé kémi àtẹ kájọ máa fẹ́ra pé èmi wá sọ pé èmi ti ní boyfriend báyọ̀ ṣe gbà fún mi yẹn pé má test mi mọ́ o pé èmi ti ní boyfriend bí pé èmi ni mò ń bá Jamiu sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bọ́bọ̀ ṣe ń bá Jamiu sọ̀rọ̀ lórí fóònù bọ́bọ̀ wa gba fóònù rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ló wá ń reply ọkùnrin yẹn ọkùnrin yẹn wá rò pé wọ́n ló ń reply òun. so bí bọ̀bọ̀ Jamiu yẹn ṣáà fi mí sílẹ̀ mo block ẹ̀ nọ́mbà oṣù 3 mo ti block ní bọ̀bọ̀ Jamiu yẹn àṣà kú lórí ọ̀rọ̀ yẹn ṣá. ó ń bọ̀ ó láìkí bọ́bọ̀ gan. bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ rẹ lọ. bọ́bọ̀ ṣáà sọ pé tó bá padà test mi kí mo ní sọ pé kò lè test mi mọ́ pé bí mo ṣe bá sọ̀rọ̀ yẹn pé àyà ẹ̀ ti já. ọ̀rọ̀ rẹ sọ sókè. àyà ẹ̀ ti já. iṣẹ́ wo ni ẹni tó fẹ́ lóṣù kan yẹn ń ṣe. wọ́n ń ṣe mẹkáníìkì. mẹkáníìkì ni. bẹ́ẹ̀. iṣẹ́ wo wá ni bọ́bọ̀ ń ṣe ń tiẹ̀.
ó máa ń sọ fún mi lẹ́nu pé ìyá àwọn á mú un lọ sí church pé wọ́n á pray pé iṣẹ́ tó bá ti fẹ́ kọ́ màmá sọ pé ilẹ̀ ń ṣú pé o ní láti kọ́ṣẹ́ èmi dẹ̀ ni mo níṣẹ́ ọwọ́ iṣẹ́ méjì ló wà lọ́wọ́ mi tí mò ń ṣe torí mi ní ìyá mọ́ èmi ni mo máa ń fún àwọn àbúrò mi lówó nígbà kọ̀ọ̀kan torí èmi náà wò bí ìyá wọn. wọ́n náà ń wò bí ìyá wọn ilé abiyamọ tòótọ́ mọ̀ ń bọ̀ ẹ̀. so nígbà yẹn bọ́bọ̀ ò níṣẹ́ ń tiẹ̀ kò níṣẹ́ ó fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ó sì ń bá forí tì í mọ̀ sọ̀rọ̀ sókè o. èmi ò mọ̀ pé yahoo ló ń ṣe èmi ò mọ̀ létà ń gbà táwọn afẹ́ra èmi wá rí pé yahoo lo àwọn tó máa ń tẹ fún tó máa bá client sọ̀rọ̀. kí ló wà lọ́wọ́ rẹ̀. ara mi ò yá drip ni mò ń gbà lọ́wọ́ tó máa bọ̀ bíbá yìí torí wọ́n wá nà mí ní last week Sunday láwọn. mo ń bọ̀ mo ti sọ̀rọ̀ lọ́bẹ̀ à ń bọ̀ níbi ọ̀rọ̀ drip tó wà lọ́wọ́ rẹ̀ mo ń gbọ́rọ̀ rẹ̀. so nígbà yẹn àṣà dìpáàtì èmi àti ìgbéra bí Jamiu àṣà kò sẹ́nibọ̀dì tó ń disturb mi náà tọkùnrin gan bá mi sọ̀rọ̀ lẹ́nu mo lè block ẹ̀ kò sí nǹkan tó ń pè mí àtọkùnrin pọ̀ torí mo ti níyàn tí mò ń fẹ́ bọ́bọ̀ dẹ̀ láìkì mi náà. ìwọ náà dẹ̀ láìkì ẹ̀ má sọ̀rọ̀ sókè bọ̀ lẹ́yìn oṣù mélòó ló ti ń fẹ́ bọ́bọ̀ kó tó rí pé ó ń sáṣẹ́ ó ń ṣe yahoo. mo ti fẹ́ra bíi 4 months kí n máa ríra wa máa bára wa sọ̀rọ̀ lórí fún màá wá kí n máa padà tí tó fi pé 1 year àti 3 months tá ti ń fẹ́ra ó ti pé 1 year àti 3 months sẹ́mi àti ẹ̀ ti ń fẹ́ra bọ̀ ó wá ní ẹ̀sì ẹ̀kan ẹ̀sì bọ́bọ̀ ohun obìnrin tó ń fẹ́ ìyẹn ọmọ Bánkẹ́ ọmọ yẹn ò gba tèmi rárá ọmọ yẹn ló ń fẹ́ tẹ́lẹ̀ kò yẹ yín bẹ́yẹn ọmọdé yẹn ó ti kóyàn wá náà mi nítorí ọkùnrin tẹ́pà àti jàjàjàjà àbára wa sọ̀rọ̀ ó gbé bọ́bọ̀ ṣé pé ó sọ pé bọ́bọ̀ á sọnù pé kò ní cash out mọ́ ó ṣépè yẹn bẹ́yẹn ó ṣépè yẹn bẹ́yẹn. ẹ̀sì ẹ̀ lóbìnrin. bẹ́ẹ̀. ó gbé ṣépè. bẹ́ẹ̀. dúró ná kí n tó padà lọ bẹ̀yẹn ìgbà tí ìwọ wá mọ̀ pé bọ́bọ̀ ti ń pé yahoo ni ìfẹ́ yẹn ṣàṣì ń continue. ok advice wo ló wá fún nígbà tó mọ̀ pé ń sáṣẹ́. èmi wá sọ fún pé kò sígbà tó ní kọ́ṣẹ́ o pé kò lọ kọ́ṣẹ́ mọ́mí á dẹ̀ sọ fún pé àpèṣẹ́ wo ló fẹ́ fi jẹun pé ó ní láti kọ́ṣẹ́ pọ̀ ọmọkùnrin ni mo lè ní kọlọkùnrin tí mọ́mí ẹ bí. mọ́mí ẹ ló ní láti kọ́ṣẹ́ ìyẹn mọ́mí rẹ̀ bọ̀ tó bá gbowó ẹjọ́ máa ń ná owó yẹn ni. àjọ máa ń kó fúnra wa nítorí èmi ní ṣe ọwọ́ tèmi èmi máa ń rówó tẹ́ pé mi ń béèrè owó lọ́wọ́ ẹ̀ kí tó ṣe nǹkan tí mo fẹ́ ṣe. aṣáájú ń ba bọ̀ bẹ́yẹn à ń fẹ́ra wa alẹ́ ọjọ́ Sunday lọ́wọ́ ọ̀sán yẹn àjọ ń bọ̀ láti ilé ẹ̀gbẹ́ èmi lọ sílé tọ̀dọ̀ mi wọ́n á ní kí n drop n sí junction ìrọ̀nà yìí pé òun fẹ́ lọ bá ọ̀rẹ́ ẹ̀. rárá ó ń bọ̀ mọ̀jẹ̀ aṣọ pọ́ìntì nù ó lẹ́nìkan gbé ṣépè pé kò ní cash out mọ́ ó ní ẹ̀sì obìnrin. kí ló kọ ẹni yẹn. ọmọ Bánkẹ́ kí ni. mi mọ sọ́ni mi Bánkẹ́ mo mọ̀ sí. ṣẹ́ni yẹn mọ̀ pé ó ń fẹ́ ọ. ó mọ̀ wọn ò gba tèmi rárá. kò lè gba tiẹ̀ náà. wọn àtàwọn ọ̀rẹ́ lọ́jọ́ wọn á nà mí lọ́jọ́ Sunday. ṣé wọ́n ti fẹ́ra wọn lẹ́ẹ̀kan tó kíwà tiẹ̀ tó fẹ́ra yín ní àbí ńgbà tí wọ́n ń fẹ́ ló fẹ́ ẹni. ọmọdé yẹn ó láìkì bọ́bọ̀ ò lè fẹ́ torí bọ́bọ̀ sọ pé ìkànnà àwọn ọ̀rẹ́ wọn méjì ló ti bá sùn pé òun ni màá fẹ́yàn tí ọ̀rẹ́ òun ti bá sùn pé òun ni màá fẹ́yàn tó ti bàjẹ́ kiri adó bẹ́yẹn. gẹ́gẹ́ bí nǹkan tí bọ́bọ̀ sọ fún ọ. bẹ́ẹ̀ ó ṣàbàjá ńgbà yẹn ó sọ fún pé ó máa sọnù torí wọ́n jọ gbéra wọn ṣé pé bọ́bọ̀ lọ bá ọmọdé yẹn lọ bá ẹ̀gbọ́n bọ́bọ̀ ó bẹ ẹ̀gbọ́n bọ́bọ̀ pé ẹ̀jọ̀ ẹ̀ bá ń bẹ àbúrò yẹn kó máa fẹ́ra padà bí bọ́bọ̀ ṣe wáyé sí ní fẹ́ gbọ́n ènìyàn pé òun ò lè fẹ́ irú ọmọ bẹ́yẹn láti gbà yẹn ọ̀rọ̀ yẹn ṣá lọ ó wá di kọ́ṣà níbi 5 months sẹ́yìn ọmọdé yẹn àwọ̀dì ọ̀mọ̀ àgbẹ̀mí ṣé pípé èmi gba boyfriend mo ní ṣèbọ́kùnrin rí mi ló toast mi pé ṣé mi mo lọ bá tí mo toast ni àwọn méjèèjì ẹ̀ ṣáwọn wọ obìnrin aṣá ṣépè fúnra wa oyè báyìí wọ́n á ṣépè fúnra wa yẹn wọ́n gbé ya mi ṣépè àti bàbá mi torí ọkùnrin ó ṣá wá sí ilé ọ̀dọ̀ mi ó kóyàn wá nà mí. ìyẹn obìnrin yẹn. ní last year ọ̀rọ̀ yẹn lọ kúrò lórí ẹ̀ àṣẹ gbogbo ẹ̀ ọmọdé yẹn sì ní mi sínú di ìní bí wọ́n ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe wá dá mi dúró ní ọjọ́ Sunday níwájú ilé ọ̀dọ̀ mi ní Abẹ́òkúkó. Sunday wo. Sunday last week Sunday. Sunday tá a lò tán yìí. bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ dá mi dúró pé wáì sí èmi ò ṣe wá sí palace pé èmi dẹ̀ ń gbé àwọn ṣe pé èmi wá sọ pé ara mi ò yá ìdáni mi sọ pé kí n dúró kí n má lọ sí palace pé màá lọ ní next week Monday
àǹtí yẹn ṣáà bá mi sọ̀rọ̀ ó sọ pé èmi wá ń ṣépè fún un mo ní mi lè máa ṣépè fún yín báwo máa ṣe máa ṣépè fún yín pé ìyẹn ẹ̀gbọ́n ọmọ tí wọ́n wà yìí mo ní báwo máa ṣépè fún yín kí ṣe bí mi ò wọ WhatsApp yín ṣépè fún yín wọ́n ṣàpè yàn kan. ó ti ń sọ̀rọ̀ yìí wọnú ara wọn o ó sọ̀rọ̀ ẹni tó lù ọ́ àwọn wo ló lù ọ́ ńlá 6 àwọn náà ni mo fẹ́ sọ yìí. àwọn bọ́bọ̀. àwọn ọ̀rẹ́ ẹ̀sì ẹ̀. ló lù ọ́. bẹ́ẹ̀. ta ló sọ pé ò wá palace. ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rọ̀ náà ni mò ń bá lọ bí ẹ̀gbọ́n yẹn ṣe bá mi sọ̀rọ̀ yẹn pé àpé mi wá ń gbé àwọn ṣépè mo ní mi gbé yín ṣépè ẹ̀gbọ́n yẹn ṣàpèyàn kan pé wọ́n ti rí mi pé ẹ̀yàn kan náà pè o àwọn bíi 7 wọn dé tó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ẹ̀sì bọ̀bọ́ yẹn tó ń wá yẹn tó dẹ̀ jẹ́ àwọn obìnrin ọ̀rẹ́ ẹ̀sì ẹ̀tẹ́kùn wọn ò gba tèmi rárá èmi àti wọn náà àgírí torí kí ni gbogbo wọn ló ya táàtì sọ́wọ́ mi ò dẹ̀ kí n ṣe irú ọmọ bẹ́ẹ̀ ń tèmi àgbà tí ìyá mi ti kú mi kọjá àyè mi èmi níṣẹ́ ọwọ́ mo dẹ̀ níṣẹ́ tẹ́ pé tí bá ṣiṣẹ́ ilé ní màá rówó kò sí èdè tí má máa lòó dání àtìgbà wọ́n ṣàbá mi jà lọ́jọ́ yẹn àǹtí yẹn sọ pé kan gbà fún mi pé fóònù pé tó bá gbà fún mi pé èmi ò ní lè sá wá sáwọn wá ní palace pé mi nílé wá bá wọn mọ́ pé màá máa wá lójoojúmọ́ èmi wá sọ pé pé ara mi tí ò yá ni ò jẹ́ kí n wá ní last week Monday yẹn pé Monday ilé mo máa wá wọ́n ṣáà dra àwọn ọmọdé yẹn sọ pé ẹ gbà fún lọ́wọ́ ẹsẹ̀ ẹ gbà fún lọ́wọ́ ẹ wọ́n ṣáà excuse fún yẹn wọ́n gbà lọ́wọ́ mi wọ́n tún nà mí. wọ́n gba fóònù ẹ. bẹ́ẹ̀. àwọn ẹ̀gbọ́n x bọ́bọ̀. àwọn ọmọ yẹn ló dìbò mi tán gbà fún yẹn tán lọ fún. àwọn ẹ̀gbọ́n x bọ́bọ̀. bẹ́ẹ̀. ṣùtá ló mọ̀ lára wọn. wọ́n pọ̀ tí mo mọ̀. kí ló kọ wọn. Canada baby. Canada baby. àti ọmọ Bánkẹ́. okay. àti Mistura àti Kudi. wọ́n lù ọ́. bẹ́ẹ̀ wọ́n tì mí sínú igbó tẹ́pọ̀ àwọn tó wà ládùúgbò yẹn wọ́n lè jẹ́rìí sí ẹ̀rí wà. kí ni sọ́ọ̀nì ìmọ̀ àwọn tó lù ọ́ yìí. mi ì mọ̀ sọ́ọ̀nì ìmọ̀ wọn torí màá tún àjọ níkọ̀pọ̀. ọmọ ọdún mélòó làwọn tó lù ọ́ yẹn. kọ́ṣà ní bí age mate ni mi àti wọn bọ̀ àwọn ọmọ kékeré ló pọ̀ jù nínú wọn tó ń ṣùbò mí nínú igbó abẹ́kòkó yẹn náà. irú fóònù wo wọ́n gbà lọ́wọ́ rẹ̀. SR. iPhone SR. bẹ́ẹ̀. ta ló wá sọ fún. mo pe ẹ̀gbọ́n mi mo pe dáàdì mi nọ́mbà dáàdì mi ò lọ ẹ̀gbọ́n mi. kí ló fi pé wọ́n ṣe wọ́n ti gba fóònù ẹ. wọ́n fún mi wọ́n ní kí n pe àwọn èèyàn mi wọ́n dẹ̀ tún jágbà padà. bó ṣe pe àwọn èèyàn rẹ pé kí n. bẹ́ẹ̀ kíákíá wọ́n gbé mi sí orí ọ̀kadà wọ́n ní kí wọ́n máa gbé mi lára rẹ̀ sáwọn kan sọ pé wọn ò lè máa gbé mi lára rẹ̀ pé mi jalè náà wọ́n fa aṣọ mi gan ya lọ́jọ́ yẹn tó pa àwọn ọmọ yẹn dìbò mi pagidi àwọn ẹgbẹ́ wọn á sọ pé àpẹ ìfọmọdé ńlẹ̀ wọ́n ṣáà dìbò mi. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn. àǹtí Tọ̀míwá. Tọ̀míwá iṣẹ́ wo ló ń ṣe. mi ì mọṣẹ́ tó ń ṣe. níbo náà ń gbé bó ni wọ́n ń gbé tó mọ̀. wọ́n ń gbé ní Èkúté. Èkúté. bẹ́ẹ̀ ní gbogbo wọn yẹn ń gbé. ara ẹ̀gbọ́n ẹnìkan ló ń gbé l'Èkúté. Tọ̀míwá kí ni. mi ì mọ sọ́ọ̀nì mọ́. ok. so ọjọ́ yẹn wọ́n ṣáà gbé mi lọ palace bọ́n yẹn gbé mi lọ palace. ilé ọba. bẹ́ẹ̀ Ewé Adó. police station tó wà palace bọ́n yẹn gbé mi lébẹ̀ wọ́n ní kán tì mí mọ́lé pé mo gbọ́ mọ̀ pamọ́ mi ní mi mo gbà fún mi. woman tó wà ní palace tó jẹ́ ọlọ́pàá ó ní ẹ fọmọdé yìí fóònù ẹ̀ pé ṣé fóònù ló ká wọn lára àbí ọmọ. wọ́n ṣàṣọ pé wọ́n lè fún mi wọ́n fèmí lẹ̀ gbogbo wọn lọ àtàwọn gẹ́ẹ̀tọ́ náà mí ẹ̀ gbogbo wọn lọ wọ́n fèmí nìkan sílẹ̀ wọ́n bínú kúrò wájú ọlọ́pàá tó wà ní palace yẹn wọ́n ṣàfi mí sílẹ̀ wọ́n á ní kẹ́gbọ́n mi kan undertaking pé kán lè mú mi wá ní ọjọ́ Monday wọ́n kọ́ àdẹ̀wá lọ́jọ́ Monday. ẹ̀gbọ́n rẹ̀ wo. ẹ̀gbọ́n mi. ìyẹn bọ̀dá tó dúró yẹn. bẹ́ẹ̀ àdẹ̀wá bá a ṣe wá lọ́jọ́ Monday yẹn àwa lọ́jọ́ Monday àwọ̀ palace wọ́n ní why tí mo ṣe wà absent ní ọjọ́ Monday èmi sọ para mi ò já pé mo sick gidi pé sickness yẹn á lọ àtúbá torí oògùn ni mò ń lò. wọ́n ṣáà sọ pé pé kí ni mo mọ̀ nípa ọ̀rọ̀ tó wà á lẹ̀ mo ní wọ́n ti gbà fún mi pé mi ì mọ anything pa ẹ̀ pé ọmọ kékeré ara mi ni mí pé èmi àti ọmọdé àìtí fẹ́ra wa sílé. wọ́n wá sọ pé kò tí fẹ́ mi sílé kìnnìkan ara ẹ̀ fẹ́ra kìnnìkan mo yàwọ́ mi sí wọn pé kò tí fi ríǹgì sí mi lọ́wọ́ wọ́n ṣáà drag ọ̀rọ̀ tí mo sọ yẹn ó bí wọn nínú kò dé tí fẹ́ mi sílé lóòótọ́. gbogbo àwọn ẹ̀sì bọ̀bọ̀ yẹn àwọn ọ̀rẹ́ àwọn ẹ̀sì ẹ̀ wọ́n ṣáà tẹnubọ̀ mí wọ́n sọ̀rọ̀ wọ́n gbé mi ṣépè bẹ́ẹ̀ wọ́n gbé mi ṣépè wọ́n ní kan gbà wọ́n ní fún mi yẹn kọ́ máa fún mi àti síìmù mi wọn ò fún mi láti Sunday mo dẹ̀ fẹ́ gba trip mi lówó dání inú àkáǹtì mi owó wà èyí iná ẹ̀ṣẹ̀ release síìmù mi fún mi tó jẹ́ kí n lọ gba. fóònù wa ń kọ́. ó wà lọ́wọ́ wọn fún mi ní. ta ló wá fún ẹ ní síìmù. àǹtí ẹ̀ ló wá fún ọ ní síìmù. bẹ́ẹ̀ ó tiẹ̀ dá.
kí wàá làwọn ọlọ́pàá tó wà láàfin Èwí wá ṣe gbèsè wo náà gbé. bí ẹ̀gbọ́n bí olóyè ṣe dá sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí mo ṣe wà ń bẹ̀ wọ́n ní kó mú fóònù yẹn wá pé. olóyè wo. mi mọ olóyè yẹn wọ́n máa wọ wáìsì wọ́n ṣáà ní kó mú fóònù yẹn wá pé kó sì fún mi ní fóònù pé ṣé fóònù ló ká wọn lára àbí ọmọ. wọ́n á sọ pé rárá ò pé wọn ò lè fún mi fóònù pé fóònù ti wà lára rẹ̀ fóònù dẹ̀ sí lára rẹ̀ wọ́n parọ́ mọ́ wọn lára rẹ̀. ìwọ tiẹ̀ fi wọ́n ní fóònù wà lára rẹ̀ fóònù dẹ̀ sí lára rẹ̀. wọn ló wà. ṣé pátán wà lórí fóònù. pin wà bẹ́ẹ̀. oní pin sórí ẹ̀. bọ́lá ni boyfriend yẹn wà. mi ì mọ ibi tó wà. ta ló fura sí pé ó lè gbé. torí mi tẹ̀lé lọ síbi tó ti lọ ṣe àrìsùn mi ò jẹ́ kí n lè mọ kankan èmi wọn á lè tọ̀dọ̀ mi ò lè máa tẹ̀lé kiri torí kì í ṣe bébì. ṣé tí a bá fẹ́ rí bẹ́ẹ̀ báwo ló ṣe rò pé àwọn wo ló rò pé tá a bá pè bẹ́ẹ̀ pé àṣírí ibi tí boyfriend yẹn wà yóò tú. mọ torí wọ́n ní ibi àrìsùn ló lọ. àwọn wo ló rò pé tá a bá pè báyìí pé ẹ wá bí o tá a bá fọ̀rọ̀ wá lẹ́nu wò àṣírí àwọn ibi tí boyfriend yẹn wà yóò tú. wọn kàn pé mọ́mì ẹ̀ ẹ̀gbọ́n torí wọ́n wá bíbá last week kàn pè ya rẹ̀. bẹ́ẹ̀ wọ́n wá bíbá last week Friday wọ́n ìbá wá sí bíbá last week Friday bí mo ṣe gbọ́ orúkọ mi ẹ̀mí ìrí ọ̀kadà time dẹ̀ ti lọ wọn ló jẹ́ kí wọ́n sọ fún mi ẹ mọ̀ pé ẹni kan mú mi wá wọn pè mí o torí fóònù sí lọ́wọ́ mi bọ́ bí mo ṣe. olóyè mi ni mo ní kán padà wá síbí. kókó mú mi dání wọn mú mi dání wọn pè mí o èmi fún mi. irọ́ àwọn ní tán bá ti wá bí lọ́sẹ̀ tán bá dákọ̀ rẹ̀ á lè pè ọ́. bẹ́ẹ̀ so àwọn wo lóní tá a bá ti rí báyìí á lè rí bọ́bọ̀ tá a bá bá wọn sọ̀rọ̀. mi ì mọ anybody. irọ́ o ti ń sọ̀rọ̀ oní tá a pè ya rẹ̀. mo ò mọ anybody bò tó bá pe mọ́mì ẹ̀ tó ń béèrè lọ́wọ́ ìyá ẹ̀ torí ìyá ẹ̀ fẹ́ máa yọ̀rọ̀ lé mi lórí pé mi fẹ́yàn kan mi ní my last year. ta ló fẹ́ tó bá bọ́bọ̀ jà. kò sí anybody tó bá bọ́bọ̀ jà torí kí ni wọn mọ èèyàn tí mò ń fẹ́ ẹ̀sìn mi ò mọ. wọ́n ní ex ẹ ló sọ pé bọ́bọ̀ máa sọnù. ex ẹ obìnrin ló sọ bẹ́ẹ̀. pé bọ́bọ̀ máa sọnù pé kò ní cash out mọ́ àwọn náà lọ́dẹ̀ wàá dáwọ́ náà mi ní last week Sunday. ex ẹ obìnrin bẹ́ẹ̀ tán lù ọ́ yìí bẹ́ẹ̀ òun ló sọ pé yóò sọnù. bẹ́ẹ̀ ní last year. ṣé tó bá dúró bá ó sọ lójú rẹ̀. màá sọ lójú ẹ mo ti sọ lójú ẹ ní ààfin palace. òun ló sọ pé yóò sọnù. bẹ́ẹ̀ pé kò dẹ̀ ní ṣé kí ni mọ́. pé kò ní cash out mọ́. tó bá dúró bá ó sọ lójú rẹ̀. mo sọ lójú ẹ ní palace tí mo tá jọjọ jà. kí ló kọ rẹ̀. ọmọ Bánkẹ́. ṣé wọ́n Bánkẹ́ làwọn èèyàn mọ̀ sí. Bánkẹ́ náà mọ̀ sí cute dog. ó ní nickname cute dog. nickname. cute dog ó ní tọ́ọ̀gì ló ń jẹ́. tẹ bá béèrè ọmọ Bánkẹ́ tó bá sọ pé orúkọ wo ló ń jẹ́ WhatsApp wọ́n á ní cute dog. bó ní ọjọ́ tí bọ̀bọ̀ yìí ó sọnù. bẹ́ẹ̀. bó ló ti ọ̀dọ̀ rẹ ló ti kúrò. rárá kì í ṣe ilé ọ̀dọ̀ mi kọ́. bó ló ti kúrò. ọ̀dọ̀ ẹ̀gbọ́n. ẹ̀gbọ́n rẹ̀ wo. ẹ̀gbọ́n ọkùnrin. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn. Samura mo mọ̀ sí. Samura. bẹ́ẹ̀. ṣó sọ fún ọ pé òun lọ ibì kan. kò sọ fún mi. kò sọ fún ọ. bẹ́ẹ̀. báwo ni wọ́n ṣe wá mọ̀ kó sọnù. wọ́n pè mí lọ́jọ́ kejì torí ọmọdé yẹn ti búlọ́ọ̀kì mi torí pé ni. ta ló ọmọdé wo. bọ́bọ̀ ó sọ pé kí n wá sí àrìsùn yẹn lálẹ́ yẹn èmi sọ pé mi lè wá òjò ń rọ̀ ara mi ò dẹ̀ yá kò sí kan tí mo fẹ́ wá ṣe pé kò sí kan tí mo fẹ́ wá ṣe ní ibi àrìsùn yẹn. so ọjọ́ kejì nǹkan nínú àwọn tó ń jọ wàá rán àrìsùn yẹn mo test bọ́bọ̀ kò reply mi lọ́jọ́ kejì meanwhile ó ti block mi inú bí tó sọ pé kí n wá mi dẹ̀ sọ pé mi lè wá pé kò sí nǹkan tí mo fẹ́ wá ṣe ara mi ò yá ìdísìngbò ara mi ò tí yá. so bọ́mọ yẹn ṣe test mi lọ́jọ́ kejì pé wọ́n wá bọ́bọ̀ láti òru pé wọ́n ò rí. ọmọ wo. Canada baby òun ló test mi tó ní wọ́n wá bọ́bọ̀ láti òru pé wọ́n ò rí. Canada baby ex ẹ. ara àwọn obìnrin tọ́jọ́ lọ bí àrìsùn tọ́jọ́. ṣé àwọn lọ́rẹ́ ex ẹ. àwọn lọ́rẹ́ ex ẹ náà ló ń tọ́. okay. so bóyá wá di ọjọ́ kejì yẹn wọ́n sọ pé lálẹ́ wọ́n ní wọ́n rí bọ́bọ̀ wọ́n ló lè jẹ́ ibì kan ló lọ sùn sí pé àmọ́ ní dalẹ́ náà mo pe ẹ̀gbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀gbọ́n òde sí ládó èkó náà wà mo ní wọ́n rí àbúrò yín láti òru àná pé èmi dẹ̀ wọ́n á lé mi tẹ̀lé torí ara mi ò yá. so wọ́n á sọ pé àpé ṣé bébì ní ayọ̀ ni pé ó ń bọ̀ nílé wọ́n á pe mọ́mì ẹ̀ wọ́n sọ fún mọ́mì ẹ̀ náà mọ́mì èmi àti mọ́mì aṣáàjọ ń wa gbogbo ibi àrìsùn yẹn mo tẹ̀lé wọn kó má dàbí pé mi ì tẹ̀lé wọn aṣáàjọ ń wa
àwọn ẹgbẹ́ dẹ̀ ṣe ń ṣe eégún lọ́wọ́ lọ́jọ́ kejì tó ń gbégún mo ní kàn ẹ̀gbọ́n fọkàn ẹ̀ balẹ̀ gbógun bẹ́ẹ̀ ó wà ní òkú. ara wọn tẹ̀lé àti Canada baby wọn mú ẹgbàá dání wọn tẹ̀lé eégún ok so lọ́jọ́ kẹta àtúnṣe wọ́n mẹ́ lọ bí pásítọ̀ wọ́n ní wọ́n á rí i pé ibì kan náà súnmọ́lẹ̀ sí pé ìgbèkùn ló wà pé wọ́n máa rí bẹ́yẹn wọ́n ṣàṣọ bẹ́yẹn èmi ò dẹ̀ mi àwọn nǹkan bẹ́yẹn mi ẹ̀rù máa ń bà mí kí n máa lọ́wọ́ sí i so bọ́ ṣáà torí tó máa ti ń lọ wọ́n á pè mí ara mi ò dẹ̀ yá mi ò dẹ̀ lè máa tẹ̀lé wọn bẹ́yẹn mi strong bí mo ṣe wà ẹ́ ara mi ò yá so wọ́n á sọ pé kò yẹ kémi fi mọ́mì wọn kalẹ̀ kò yẹ kí n máa tẹ̀lé mọ́mì wọn kiri èmi wọ́n á sọ pé kò tí fẹ́ mi sílé pé wọ́n rọ́ ríǹgì wà lọ́wọ́ mi ni mọ́mì ẹ̀ ò mọ̀ mí. bọ̀ tó lólùfẹ́ ni ẹjọ́ ń fẹ́ra yín. mo tẹ̀lé wọn ara mi ò yá èmi wà. ṣé ńgbà tí wọ́n ní kò ní cash out mọ́ yẹn ṣé kò cash out mọ́. ó cash out bọ̀ ó sọ pé òun ò kí máa gbowó mọ́ bíi ti tẹ́lẹ̀. ok láti ìgbà tẹ́ni yẹn ti sọ fún pé kò ní cash out mọ́. bẹ́ẹ̀ ó sọ wípé. ó lọ swap fóònù ẹ̀ sí kékeré. ó swap ẹ̀ sí kékeré. ó sì tún cash out bọ̀ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. ṣé lóṣooṣù ló máa ń cash out àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́. lójoojúmọ́ ló ń cash out. gbọ̀ngàn kí n máa fi bẹ́ẹ̀ gbóhùn mọ́ bí ti tẹ́lẹ̀. ọ̀dà. òun fúnra ẹ̀ ló sọ fún mi o. ohun tó sọ fún wọn ni. bí èlò ló máa ń rí lójoojúmọ́ tẹ́lẹ̀. òun lè máa gba 50 euro. 50 euro. mo gbà tọrọ ṣáà change ń gba 20 euro. lójoojúmọ́ tí wọ́n ti ṣépè fún àbí tó sọ. wọ́n jọ gbéra wọn ṣépè ni bọ̀bọ́ yẹn sọ pé wọ́n máa fi half chicken do wọ́n ṣá gbéra wọn ṣépè bẹ́ẹ̀ yẹn. ó ní ìyá bọ́bọ̀ mú bọ́bọ̀ lọ. ọjọ́ kẹta kọ̀rọ̀ tó ṣẹlẹ̀. kó tó di pé bọ́bọ̀ sọnù. bó ní ìyá bọ́bọ̀ mú bọ́bọ̀ lọ. ó sọ fún mi pé kò bá mi sọ̀rọ̀ láti àárọ̀ di alẹ́ èmi sì ń kí pé bóyá fún ẹ̀hún níná èmi dẹ̀ wọ́n á lé ọ̀dọ̀ mi. mo ń bọ̀ ó kù ọjọ́ mẹ́ta tí ó sọnù àbí. bẹ́ẹ̀ èmi dẹ̀ wọ́n á lé ọ̀dọ̀ mi èmi pé normal call kò sí ní online mo wọ́n bóyá fún ẹ̀hún níná èmi dẹ̀ wọ́n á lé ọ̀dọ̀ mi bóyá tẹ́sì mi nírọ̀lẹ́ nìyẹn ó ní kí n má bínú pé òun tẹ̀lé mọ́mì lọ ṣọ́ọ̀ṣì tán mú òun lọ pé òun sọ fún mi mo ní kò dẹ̀ sọ fún mi pé mọ́mì òun mú un lọ ṣọ́ọ̀ṣì rọ̀lẹ́ ilé ẹ̀ṣọ́ wa sọ fún mi ó ṣàmì ẹlẹ́ẹ̀lẹ́ ó ní òun fẹ́ lọ ra àwọn oríṣiríṣi nǹkan nínú ọjà èmi wá rò pé take it easy o ìyá wọn ṣàmù lọ bí ṣọ́ọ̀ṣì wọn ṣàfún lọ́ṣẹ ọjọ́ kejì tó fẹ́ wẹ ọṣẹ yẹn mo lọ bá ń lé ní ọ̀dọ̀ ẹ̀gbẹ́ sọ pé ọṣẹ tó ń wẹ̀ yìí pé ṣó mọ ìdí ẹ̀ pé ṣó mọ bọ́ ṣe ní kó máa wẹ̀ pé kó má dédé máa bu ọṣẹ sódì èmi ò kọ̀ọ̀kan àwọn kankan bẹ́ẹ̀ yẹn sí èmi ṣáà wò mo ì dá sí wọn bọ́ ṣe ń sọ̀rọ̀ yẹn. ẹ̀gbọ́n rẹ̀ wo. Samura ọ̀dọ̀ ẹ̀gbọ́n pé kó dédé kó má yẹ pé kò yẹ kó dédé bu ọṣẹ sórí. pé ṣó béèrè bọ́ ṣe ní kí ó máa wẹ̀ ọṣẹ yẹn. kí ló wá sọ. èmi ò sọ ẹni títorí kí ni ó ti máa wẹ̀ ọṣẹ tẹ́lẹ̀ ó máa wẹ̀ ọṣẹ tẹ́lẹ̀. lójú rẹ. kì í ṣojú mi ó máa sọ pé òun fẹ́ wẹ̀ ọṣẹ òun fẹ́ ṣe èmi ò dẹ̀ ka àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí. ó sọ pé òun máa ń wẹṣẹ ó fẹ́ lójú ẹ máa sọ pé òun fẹ́ wẹṣẹ òun fẹ́ wẹṣẹ. bẹ́ẹ̀ ó máa ń sọ fún mi lórí fóun pé òun fẹ́ wẹṣẹ kóun wá bá mi sọ̀rọ̀ létà. kò dárúkọ irú ọṣẹ tí ń wẹ̀ ni. kò sọ fún mi torí mi mọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní mọ́mì ló mú un lọ wọ́n lọ gba ọṣẹ. ọ̀dọ̀ àwọn wo ló rò pé a lè wá bọ́bọ̀ sí. mọ́ torí kí ni ó sọ fún mi pé òun lọ síbi birthday ló sọ fún mi pé òun lọ létà ló ẹ̀ṣọ́ wá sọ fún mi lálẹ́ pé òun lọ síbi àrìsùn náà lè sọ fún wọn rí. ok ibi birthday ló sọ fún ẹ pé òun lọ ìgbà tó sọnù nìwọ tó wá mọ̀ pé ibi ọdún eégún ló lọ. àgbà tí wọ́n ti wá ń rí àwọn ìwà tó ń wù òun fẹ́ wẹṣẹ òun fẹ́ ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó báwo ló ṣe rí lọ́kàn títì ẹ. èmi ò torí kí ni ilé tó ti wá àwọn tó máa ń ṣe festival tó máa ń lo ẹbu tó máa ń ṣe gbogbo ẹ̀. ṣùgbọ́n o sì nífẹ̀ẹ́ rẹ̀ síbẹ̀síbẹ̀. mo máa ń sọ fún pé àwọn nǹkan tó ń ṣe yìí pé ṣé kò rí sí bá a ní kò sí kankan pé nǹkan tó ń fi wẹ̀ ń dàgbà ní mi ò dé. ìfẹ́ yẹn ṣáà wà lọ́kàn tiẹ̀ kí ló wà lọ́wọ́ rẹ̀ jẹ́ ń wọ́wọ́ rẹ̀. ok drift àtìgbà tí àwọn ọmọdé yẹn ti nà mí lára mi ò sí yá. báwo la ṣe fẹ́ pòròpó lára rẹ̀ ò yá látẹ̀yìn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ wọ́n tún wá wọ́ọ̀sì sí bọ́ ṣe lù mí gbogbo wọn bọ́ ṣe dìbò mí yẹn sickness yẹn túbọ̀ wá jáde gidi. bó wá ni a ti lè rí àwọn kí ló kọ obìnrin yìí náà obìnrin tó ní. àǹtí Tọ̀míwá. ok wọ́n ní ó dà pé wọ́n ló ti dé. ṣé ẹ̀gbọ́n bọ́bọ̀ lélẹ̀ yìí. mo dákọ wọn. ọmọ Bánkẹ́ ẹ̀ka alẹ́ o èwo ní gbé làkútè.
Èkúté. èwo ní gbélé Èkúté àti tí ń gbélé Èkúté rèé ṣé àwọn tó lù ọ́ rèé. àwọn èèyàn kan náà pé gbogbo ọ̀nà wá ṣé ẹni tó lù ọ́ rèé. rárá àwọn girls wọ̀nyẹn náà dìbò mi tọ́nà mi. ṣé àwọn ló pé èèyàn. bẹ́ẹ̀ àwọn ló pé ṣọ́wọ́ wọn ní fóònù ẹ wà. ọ̀yà wọn ní fóònù ó wà. ti dá. ẹ káalẹ́ ma. ẹ kálẹ́ sà. kí lorúkọ yín. Tọ́míwá ni sà. báwo lẹ ṣe jẹ́ sí ọmọ Bánkẹ́. ọmọ Bánkẹ́ ọ̀rẹ́ ẹ̀ ni. ọ̀rẹ́ ẹ̀ ni. bẹ́ẹ̀ ilé ni mo wà. Tọ́míwá kí lẹ̀ ń jẹ́. Tọ́míwá Adépọ̀jù lórúkọ mi. sẹ́yìn lẹ̀ ń gbé ní Àkúté. bẹ́ẹ̀ni ilé ni mo wà tó ti ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ tí mo wò lórí YouTube gbogbo nǹkan tó ń sọ pátápátá irọ́ ló ń pa nǹkan tó yẹ kí n máa bọ̀ nìyẹn ẹ wá ara mi gan ìyá ó ti wá sọ́dọ̀ mi lénìí èmi ni mo ra míìkì fún àti malt lénìí tó ti wá sọ́dọ̀ mi lénìí àtàbúrò ẹ̀ èmi ni mo sanwó ọ̀kadà. ó sọ bẹ́ẹ̀ olóhùn wá sọ́dọ̀ yẹn. yes èmi ni mo sanwó ọ̀kadà lénìí tó ti wá sọ́dọ̀ mi lénìí o gbogbo nǹkan tó ń sọ yẹn kò ń ṣe ipò ọ̀rọ̀ kìíní ìgbà tá a wá sí ìbàyẹn lọ́jọ́ yẹn kò tó yẹ ká wá sí tí mi ò fi tẹ̀lé mọ́mì wọn nígbà tí mọ́mì mi wá sí ìbàyẹn àwọn ìrọ̀nà yẹn wọ́n ti wá sẹ́yìn lẹ̀gbọ́n bọ́bọ̀. bẹ́ẹ̀ mi lẹ̀gbọ́n bọ́bọ̀ àjú méjì yẹn sọ́wọ́ mọ́mì mi. sẹ́yìn lẹ̀ ń gbélé kó. bẹ́ẹ̀ ara mi mo dé lọ́jọ́ yẹn tí mo tẹ̀lé mọ́mì mi wá síbí lọ́jọ́ yẹn. ok so àjú méjì yẹn lọ àwọn ìrọ̀nà wọ́n ti wá fi ọlọ́pàá kó wa lọ sí Òkèṣá ìgbà tá a débẹ̀ a sọ̀rọ̀ bóyá débẹ̀ wọn ò jẹ́ kó kọ statement torí pé ó ní kókò tẹ̀lé wọn lọ́jọ́ ọ̀hún ok fine wọ́n kó gbogbo wọn kó wa lọ sọ RRS báyìí dá RRS ni ọ̀rọ̀ yẹn wà àwọn márùn-ún tí àwọn mẹ́ta mọ́lé ní ìrọ̀nà àwọn méjì láàrin àwọn ẹ̀gbọ́n tó ń jọ lọ sí ìrọ̀nà àti ọmọ tó sọnù yìí wọ́n jọ kó wọn lọ sí àwọn márùn-ún wọ́n wà ń bẹ̀ ok wọ́n fẹ́ tèmi gan mọ́lé gan ohun ògidì wọn sọ pé àṣebí èmi lẹ̀gbọ́n ọmọ pé ṣèbí mọ́mì mi lélẹ̀ wọn á ní pé yes wọ́n yọ wá sọ́tọ̀ wípé kò sí bẹ́ẹ̀ nílẹ̀ tí lọ lé ń tiẹ̀ ní alẹ́ bí kan bí after 10 ni mo tó kúrò ń bẹ̀ lọ́jọ́ ohun tí mo kọ statement ok káwá lọ́jọ́ kejì wọ́n wá ní pé ká mú girlfriend ẹ̀ wípé kí girlfriend ẹ̀ wá síbí báyìí ẹnìyẹn wá pé IPO wá Haúsá ni bóyá kíní kan lórúkọ ẹ̀ ó wá pé àwọn Òkèṣá yẹn pé why tẹ́ ẹ fi gba statement girlfriend ẹ̀ wọ́n ṣàsọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ ní Òkèṣá ilé ọba bẹ́ẹ̀ ara o ilé ọba kọ́ o Òkèṣá lọ́n kọ́kọ́ wa lọ sí RRS so ẹnìyẹn wá sọ pé rárá pé kò rí wọ́n á ní pé kí wọ́n mú girlfriend ẹ̀ wá síbẹ̀ mo wá mẹ́sẹ̀gì girlfriend ẹ̀ pé kó wá o pé báyìí ni wá ní pé òun ò lè wá ó mẹ́sẹ̀gì pé òun ò lè wá ok kò sí wàhálà àwọn ọlọ́pàá yàtọ̀ pé tó bá rí girlfriend ẹ̀ yí pé wọn ò lè gbọ́rọ̀ lẹ́ni anybody wọ́n wá pé bọ̀dá àánú wọ́n wá pé wọ́n báyìí ni wọ́n ní àbúrò òun ni o tó bá yẹ pé ọ̀rọ̀ kan mú wá ni pé kò sí wàhálà èmi kàn lọ síbẹ̀ kúrò ńbẹ̀ lọ́jọ́ yẹn torí àgbẹ̀tọ̀ wọn ti ṣẹlẹ̀ gan mi ì lè jẹun mi ì lè ṣe anything mo kúrò ńbẹ̀ mo lọ sílé ẹ ti jẹun látọjọ́ yẹn báyìí mi ì lè jẹun pé kò ṣe pé bá kọ̀rọ̀ oúnjẹ gidi lọ lẹ́nu mi pé kìnnìkan oye yín bẹ́ẹ̀ ok wọ́n wá kúrò wọ́n wá sọ pé wọ́n mú ọ̀pá àṣẹ wá láti palace. ẹ bá pa fóònù yín bọ̀dá. wọ́n wá mú ọ̀pá àṣẹ wá láti palace wá sí RRS office pé kán wùdú ọ̀rọ̀ yẹn wá sí palace pé ọba máa yanjú ẹ ok kò sí wàhálà kò sí kọ́ta tá a fẹ́ ṣe ok kò sí wàhálà a dẹ̀ wùdú ọ̀rọ̀ yẹn a wùdú ẹ lọ sí palace ok àtìgbà yẹn báyìí wùdú ẹ ó ní ká wá ní Monday adébẹ̀ ní Monday ok àwọn èèyàn sọ pé ó bóyá oní sugar daddy àbó oní sugar daddy kò sí kan tó kọ̀ mí àtọ́kọ́ tó ti ń wọ́ mọ́ tó lè sọ sugar daddy mi ìbá ẹ sọ̀rọ̀ mi ìwà bá ẹ rí pé bóyá sugar daddy ẹ nà ń wọ́n ní pé ayọ̀ nà ipò ọjọ́ ayọ̀ nà ìyẹn àbúrò mi nà so ọ̀rẹ́ títí ẹ̀ ó wá mú nọ́mbà ẹ̀ ó ní sugar daddy ara ọ̀rẹ́ títí ẹ̀ ó wá mú nọ́mbà ẹ̀ fọkùnrin ọkùnrin yẹn ló wá mẹ́sẹ̀jì àbúrò wá mẹ́sẹ̀jì ẹ̀ pé òun máa nu àbúrò mi pé ó máa rìn lọ ní sugar daddy ẹ̀ wọ́n sọ nígbà yẹn gbogbo bá ṣe ń wá kí ló kọ sugar daddy ní ìmọ̀ orúkọ sugar daddy òun ló mọ sugar daddy ẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wá ní pé rárá pé òun ní sugar daddy ipe ọ̀rẹ́ òun ló fún ẹnìyẹn ní nọ́mbà òun pé òun mẹ́nìyẹn rí mo dẹ̀ ní kó kúrò lórí ẹ̀ àdẹ̀sọ kọ́kọ́ àbá ṣe ó kí a lọ sí palace ìgbà tó ń ta dé palace pé ọ̀rọ̀ palace ò ṣe kínní mọ́ mi wá sọ pé àdúrà làwọn máa gbà pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn kò ń ṣe ojú lásán ni pé spiritual ni pé ok bọ́ọ̀nù èèyàn àti èèyàn ṣe ìdòkó síbì kan tó yẹ pé èèyàn kan wá dédé kúrò láàrin adédé lọ wípé àwọn máa gbàdúrà ok a kúrò ńbẹ̀ ọjọ́ kejì Monday tó tún tẹ̀lé wọ́n tún ní ká wá sí palace again a tún wá síbẹ̀ the same thing ọ̀rọ̀ náà tún sọ Monday tó tún tẹ̀lé a tún lọ wọ́n ní pé kó wá àárí so òun ti ká mẹ́sẹ̀jì ẹ̀ pé ok tó máa kàn wáyàn tó máa sọ pé èèyàn ok èmi fúnra mi báyìí mo lè má rí lódúdú 2 months ẹjọ́ ń gbé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni. wọ́n jọ ń gbé mi tọkọ sí. wọ́n jọ ń gbé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni ilé aláṣọ ẹ̀ wà wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni. ilé aláṣọ ẹ̀ wà báyìí. ibẹ̀ ló wà. obìnrin yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. ilé àbúrò aṣọ ẹ̀ nìyí gan báyìí ọ̀dọ̀ ẹ̀gbọ́n bọ́bọ̀ yẹn laṣọ ẹ̀ wà junior ni gbogbo wọn náà gbọ́kàn tí mò ń sọ junior aṣọ ẹ̀ wà ń bẹ̀ báyìí. ìyẹn obìnrin yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. òun àti bọ́bọ̀ jọ ń sùn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni. ìbò ni wọ́n jọ ń ríra. lọ́nà pa mo ní báwo lẹ ń ṣe mọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí ló jẹ́ kí n máa bọ̀ sẹ́ ara mi ò yá ṣe bẹ́ẹ̀ rí mi. báwo lẹ ṣe mọ̀. mo ní mo mọ̀ ṣe bó máa sọ̀rọ̀ mi dáadáa wọ́n jọ ń gbọ́ ọ̀dọ̀ ohun junior
ìgbà tó lọ sí odò tó yẹ pé misunderstanding wáyé láàrin òun àti babaládò tó kúrò ń bẹ̀ àwọn kí lórúkọ NTA náà ń gbé lọ́dọ̀ junior òun àtẹ̀mí lọ́dọ̀ ń gbé aṣọ ẹ̀ sì wà ní junior lọ́dọ̀ junior ń bẹ̀. nílé junior bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá. ìjọba délé junior wa. bẹ́ẹ̀ a máa ra aṣọ ẹ̀ bẹ́ẹ̀ mo lè wọ́n ìpalẹ̀ ti lẹ́nu bá di Friday tó bá máa kaṣọ ẹ̀ wá síbí aṣọ ẹ̀ wà ń bẹ́ẹ̀ ọjọ́ ń gbé bẹ́ẹ̀ ni. so ni wọ́n sọ pé ọjọ́ yẹn mi ìbílẹ̀ mẹ́mi sọ ẹni ti pé wọ́n tó fi tẹ̀lé wá síbẹ̀ yẹn lọ́jọ́ Sunday yẹn. fóònù ọmọ yìí ń kọ́. ọwọ́ mi ló wà sà. fóònù ẹ wà lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni sà. good. so ta ló gbà á. èmi mo gbà sà. ta ló kó àwọn èèyàn wá lù. mi kó àwọn èèyàn wá lù sà. kí ló dé tán fi lù. so báyẹn kúrò ń bẹ̀ ó ṣe wá sọ pé wá ní à ó ní òun ò lè wá o pé Ṣayọ̀ ti fi inú ìgbésí òun lọ́wọ́ ni ó ṣáà sọ̀rọ̀ yẹn ó ń dádì òun ní pé kó o máa lọ sí anywhere mọ́ máa ní pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ dáadé ní kó máa lọ sí anywhere mọ́ pé tó bá kàn fẹ́ wáyàn gan pé ok normal ìgbẹ́ tó lọ sọ just tiẹ̀ mọ́lé ni wọn tiẹ̀ mọ́lé wọn ṣe anything ipe kò sí kankan tó fẹ́ bá ọbẹ̀ ẹ̀fà ok wọ́n á post o ní o ti travel o ti ṣe kíníkan o wá sọ̀dọ̀ wa wọ́n lè lọ pé wọ́n fẹ́ rí girlfriend yẹ o wá sí palace o wá sí station ok wọ́n fẹ́ rí girlfriend yẹ o wá ok o wá ṣe pé kíní bẹ́ẹ̀ yẹn ok bẹ́ẹ̀ mi ṣe wá ń bọ̀ èmi ṣe wá ń bọ̀ o ti sọ nǹkan tó kọ̀ bí mi nínú tèmi pé o ti sọ first note o ní nọ́mà o ní ẹ̀jẹ̀ wọn lo fẹ́ nọ́mà tèmi bá pàdé ẹni gbòòrò ṣé mi lè máa bá ẹ sọ strash ni pé èmi ò ní fara ẹni lọ ẹni ní first note wà lórí fóònù mi ó ní pé mi ò ní fara ẹni lọ kó tó ń bá mi nọ́mà ó wá sọ pé èmi kọ́ lòun bá sọ̀rọ̀ mo kàn ṣe ń bọ̀ láti kí lórúkọ abẹ́ kòkó ní ọjọ́ yẹn mo kàn déédéé pàdé mi kàn déédéé dúró mi kàn fún lára ọ̀kadà kọ̀ gbé mi lọ mo kàn pé ọmọ tó sọ̀rọ̀ sí mi mo kàn gbọ́kadà wá padà ni mo kàn ní kọ́kadà ní pákì sẹ́gbẹ́ mo wá ní pé gbọ́ báyìí ló sọ ó lóun ò sọ bẹ́ẹ̀ mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ò sọ bẹ́ẹ̀ kí ni mo wá gbé voice note yẹn fún wa ní pé èmi kọ́ lòun bá sọ̀rọ̀ àwọn ọmọ tó ń sọ pé wọ́n nà òun ọ̀rẹ́ ni wọ́n o ọ̀rẹ́ ni gbogbo wọn jọ wà ní gúrùpù kan ni o ọ̀rẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà ẹ̀wọ̀n gúrùpù tó ń jọ wà lórí fóònù mi ọmọ Bánkẹ́ tó ń sọ yìí ọ̀rẹ́ ni wọ́n o. ṣáwọn ọmọ Bánkẹ́ yẹn lè wá bí. wọ́n lè wá bí o. ẹ bá ń kó wọn wá lọ́sẹ̀ tí ń bọ̀. àkó wọn wá lọ́sẹ̀ ọ̀rẹ́ ni gbogbo wọn wọ́n jọ wà ní gúrùpù kan ni ìgbà tí mo dé lọ́dọ̀ Friday tá a wá síbi yẹn gúrùpù mi ìmọ̀ gúrùpù tó ń ṣe bóyá àdé ìgbẹ̀yìn gúrùpù ẹ bá ń kó wọn wá lọ́sẹ̀ tó ń bọ̀. máa kó wá lọ́sẹ̀ tó ń bọ̀. àti aṣọ rẹ̀ tẹ́lẹ̀ wà nílé. bẹ́ẹ̀ ni mo máa kó wá lọ́dọ̀ Friday so bá yẹ débẹ̀ ok mo sọ pé báyìí ni wọ́n máa pe Canada yẹn pé kó máa bọ̀ pé ọmọ yẹn sọ pé òun ò sọ bẹ́ẹ̀ o wọ́n lè ṣe débẹ̀ ọ̀rẹ́ ni gbogbo yín èmi pè yẹ pé kó kúrò ńbẹ̀ pé kó má bá wọn jà pé wọ́n sọ pé ọ̀rọ̀ ìkó wà lórí fóònù ẹ ipe afẹ́ tu ipe wọn ní. ṣé nǹkan wà lórí fóònù ẹ. ní ìmọ̀ bóyá kó wà lórí fóònù ẹ lọ́jọ́ yẹn. àwọn olú sọ pé nǹkan wà lórí fóònù. àwọn ọ̀rẹ́ òun ni. wọ́n sọ pé nǹkan wà lórí fóònù. wọ́n farabalẹ̀ sọ̀rọ̀ oye yín bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ òun ẹ̀ ṣe bọ́ńdọ̀ mọ́ ni. mo ń bọ̀ wọ́n ní nǹkan wà lórí fóònù. bẹ́ẹ̀ ni sà wọ́n ní pé kó wà lórí fóònù pé kó tún fóònù èmi ò dẹ̀ mọ̀. ẹ̀rù wa ẹni ọmọbìnrin ti wálé yín lónìí. bẹ́ẹ̀ o ti wálé mi lónìí. tẹ́ ra míìkì fún. bẹ́ẹ̀ ni. míìkì kí ni. ọlọpàá òun rẹ̀ òun ní para àwọn òòyà pọ́n rẹ̀ òun ní kò sẹ́yìn bọ̀ tó dá sí òun ó ní mọ́mí òun onídàdí òun ò dá sí òun ó lóun fẹ́ yọ owó lórí àkáǹtì ó lóun fẹ́ yọrọ àwọn anìkẹ́kọ̀ọ́. ó lóun wá gba síìmù ló lóun wá gbà lọ́wọ́ yìí. lọ́lọ́ padà di òṣèlú ojú ẹ̀ lélẹ́yìí. mi ní mi fún ẹni síìmù bóyá débẹ̀ ó pẹ́ gan. ẹni síìmù torí pé kò lè rówó tọ́jú ara òun. ìgbà tí mo wá dé ẹ máa pọ́n kó tó kúrò lọ́dọ̀ mi gbọ́dọ̀ tó wà sájáde o kó tó kúrò lọ́dọ̀ mi kílẹ̀ jọ ń sọ ní tí wàá sí. bóyá dí ọ̀dọ̀ mi mo sọ pé tó bá ṣe pé torí àbúrò tó tẹ̀lé wa ni pé mi ò sí fóònù yẹn dà báyìí ó wà lọ́wọ́ mi ó wà ń lé. kí ló dé tẹ̀ mú wá ń gbà tẹ̀ ń bọ̀. bóyá ń sọ̀rọ̀ yẹn ẹ̀rọ tó pa ẹ̀ ló ń bí mi inú èmi dára mi ò yá lójú tó bí mi kí n máa bọ̀. ó yẹ kẹ́ ẹ mú fóònù wá. oye yín bẹ́ẹ̀ sọ owó bóyá sọ̀rọ̀ yẹn ok ọ̀ sọ pé kí ni. ẹ mọ̀ pẹ́tọ́ yín ò gba fóònù lọ́wọ́ ẹ lábẹ́ òfin Nàìjíríà yìí. bóyá dúró. ṣé ń gbọ́ mi torí ọjọ́ mi ẹ lè sọ pé girlfriend àbúrò yín ni capital offence ní lábẹ́ òfin o fóònù tẹ́ gbà yẹn o ẹ lè má mọ̀ ṣáì dá o ṣé ń gbọ́rọ̀ mi. ok sir. o lè gbé yẹn dẹ́wọ̀n o. ok sir. ẹ fún ní fóònù ẹ. ok sir. tó bá wá dọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ohun tó a bá fẹ́ tún kó tu lójú yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ mi o. nú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí èmi fẹ́ kúrò sára rẹ̀ sí tẹ́lẹ̀ ni bọ̀ ẹ̀kọ́ tèmi ń ṣe mi fẹ́ kó dọ̀ ọlọ́pàá ni. rárá sẹ tó bá fẹ́ lọ sára rẹ̀ tẹ́lẹ̀ gan ẹ̀tọ́ yín ò gba fóònù lọ́wọ́ rẹ̀ no kò ṣe kó gba fóònù lọ́wọ́ ẹ̀ ọlọ́pàá lè bá yín gba fóònù lọ́wọ́ rẹ̀ ṣé ń gbọ́rọ̀ mi ẹgbọ́n nǹkan tí mo ń sọ báyìí irọ́ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ mú fóònù yẹn wá bí ẹ jẹ́ kó ẹ fún ní fóònù ẹ̀ àbí tí ó torí ẹ̀rí tẹ ló wà lọ́wọ́ nínú fóònù yẹn ni. ẹ nà ń kọ́ táwọn yẹn sọ nìyẹn pé kíní kọ̀kìnìkan mi ò sọ kọ́kọ́ mi ò sọ kọ́kọ́ mi ò ṣe ó dẹ̀bẹ̀ sí ní pa tó ní tùmọ̀. tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ mú fóònù yẹn wá bí a fún ẹ tán lójú rẹ̀ báyìí ṣùgbọ́n mo ti sọ tòótọ́ fún yín pé ohun tẹ́ ẹ ṣe capital offence ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ mú fóònù yẹn wá bí ẹ fún báyìí lójú gbogbo ayé báyìí ṣé ń gbọ́ mi kó tán káwo ẹ̀rí tí wọ́n ló wà ń bẹ̀ yẹn ẹ bá ń káwọn ọ̀rẹ́ yẹn náà wá aṣọ rẹ̀ tẹ́ ló wà nílé bọ́bọ̀ yẹn ẹ bá mú wá ilé ẹ̀gbọ́n bọ́bọ̀ yẹn náà ẹ kó wá ṣùgbọ́n ó sọ nǹkan kan
ó nígbà tí ó di ọjọ́ mẹ́ta ó kù ọjọ́ mẹ́ta tí bọ́bọ̀ ó sọnù bẹ́ẹ̀ ni sà. ìyá yín mú bọ́bọ̀ lọ ibì kan tó bu ọ̀tán ti lọ ṣe ọṣẹ oríṣiríṣi fún bọ́bọ̀. irọ́ ló ń pa sà mọ́mí mi àwa ní Friday. mọ́mí yín àwa ń bẹ́ẹ̀ ni sà gbogbo nǹkan tí mọ́mí mi ló kọ́kọ́ pè mí ipe ṣé mò ń gbọ́ gbogbo nǹkan tí ṣèkẹ́ mi lọ ń sọ lórí rédíò mọ́mí mi ló kọ́kọ́ pè mí kí lórúkọ ẹ̀kọ́ wọn á rọ ẹbẹ̀ o máa ní pé kọ́ máa wọ́n pé máa lọ wò ní YouTube bẹ́ẹ̀ yẹn ni mo wá rí ni mo dìde lórí bẹ́ẹ̀dì tí mo wà. ṣé ẹ ti ṣí fóònù yẹn. ó ti ṣí lé ní. ṣé ẹ̀yin ti ṣí fúnra yín. èmi fúnra mi kọ́ ti ṣí. ẹ ṣí fóònù yẹn. ó ní pé òun ti block àwọn bíi 360 kìnìkan kìnìkan. ẹ ṣí fóònù yẹn fúnra yín báwo lẹ ṣe mọ pín yẹn. òun ló ṣí fúnra rẹ̀. ìgbà tó ṣí kílẹ̀ ẹjọ́ rí mbẹ̀. ó bóyá ṣí fúnra rẹ̀ mo á ní kó mú fóònù wá mo ní kó mú wá ókè ìgbà tí mo dẹ̀ ṣí mo rí mẹ́sẹ̀jì wọn àtọkùnrin kan tó gángan sọ̀rọ̀ mo ní nọ́mà o ò fẹ́ yàn o pè ní bébì o pè ẹ ní bébì mo ní nọ́mà kò make sense ìgbà tó léèyàn tóun fẹ́ ó ní ṣe lòun gbowó lọ́wọ́ ẹ̀ ipe tó máa kọ́ fẹ́ bá sọ̀rọ̀ gan ni pé dátà lòun máa ń béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo wá ní pé sugar daddy ẹ̀kọ́ tóun fẹ́ mo ní kò sí evidence kankan lórí fóònù ẹ̀ ó wá ní àwọn tóun ti block lélẹ̀ bí ẹ evidence sugar daddy. mi rí kankan lórí sugar daddy kankan lórí fóònù ẹ̀ mo wá ní àwọn tóun ti block lélẹ̀ bí 350 something bí 360 something. ọkùnrin. ó ní ọkùnrin wà bẹ́ẹ̀ kóbìnrin wà bẹ́ẹ̀ payọ̀ ló block ẹ̀ lórí fóònù. 350. bẹ́ẹ̀ ni sá wà lórí bẹ́ẹ̀ ni sá wà lórí fóònù ẹ̀. wọ́n ṣàlọ́ọ̀kì 165. how many contacts gan ló wà lórí fóònù ọ̀hún. ìgbà tí wọ́n á bẹ̀ lọ́wọ́ mo ní sọ́kùnrin wà bẹ́ẹ̀ àbóbìnrin ó ní ọkùnrin wà bẹ́ẹ̀ kóbìnrin wà bẹ́ẹ̀ ó ní pa ó ní ọmọ tó ń wà ló blọ́ọ̀kù ẹ̀ lórí fóònù. ok àbúrò yín ló blọ́ọ̀kì 350 lórí fóònù ẹ̀. bẹ́ẹ̀ ni sá kó tó sọ fún mi nìyẹn ojú ẹ̀ lélẹ̀. ok o ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sá. ilẹ̀ arábìnrin ìgbà tí ó lọ lé wọn lẹ́ẹ̀kan ó sọ fún wa pé ó mu míìkì lọ́dọ̀ wọn. bí mo ṣe dọ́dọ̀ wọn. ó ló mu míìkì. bí mo ṣe dọ́dọ̀ wọn. olókan lọ gba síìmù ẹ ó lọ jà fún síìmù. àbúrò mi tẹ̀lé mi lọ́bẹ̀ bí mo ṣe dọ́dọ̀ wọn. wọ́n ní pé tí bá ṣàbúrò mi tó tẹ̀lé mi wá pé wọ́n ní fún mi síìmù wọ́n pa àzá pé wọ́n ní fún mi síìmù mi tí mo lè fẹ́ treat ara mi kò sówó kọ̀ọ̀kan lọ́mì àkáǹtì mi lówó wà mo ẹ̀ṣẹ̀ ṣe ussd lẹ́yìn tí mo ẹ̀ṣẹ̀ fi treat ara mi. ṣé o mu míìkì lọ́dọ̀ àwọn àbò mu míìkì. wọ́n bí mi lè dúró mi ò lè dúró torí sickness yẹn wọra mi gan. ṣé o mu míìkì ń bẹ àbò mu míìkì. mò ń sọ lọ sà wọ́n wá sọ fún mi pé má jẹ́ kí lè kú sọ́dọ̀ mi fèèṣe mo parọ́ wọ́n ní má jẹ́ kí lè kú sọ́dọ̀ mi pé kàn ra míìkì fún mi àti mọ́ọ̀tì pé kí n mú mo dẹ̀ mu mọ́ọ̀tì yẹn àti míìkì yẹn lóòótọ́ kó má dàbí pé wọ́n fún mi nǹkan pé èmi fẹ́ wá kó bá wọn ó ti yẹ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ mú àwọn ló fọ́ọ̀sì mi gan mú o. tó bá jẹ́ poison náà fún wọn gan. àwọn ló ní kí n má kú sọ́dọ̀ wọn pé mo fẹ́ wá kó bá wọn. ìgbà tó ń bọ̀ gẹ̀ mo ti. àwọn ló wá ní mi bí mo ṣe dọ́dọ̀ wọn mo ní kó jọ̀kọ́ fún mi. wọ́n lọ́rẹ́ rẹ ni gbogbo àwọn ọmọ tó dákọ yìí. mi mọ̀ wọ́n rí èmi àti wọn àjọ èmi àti wọn ṣebí Canada baby ló wà níbi sukùl mo dẹ̀ left fúnra mi mo ti left ní group ti pẹ́ mo ti left mi bẹ́ẹ̀. ṣáàrí ẹ̀rí rẹ̀ bẹ́ẹ̀ ṣé fóònù ẹ ló wà lọ́wọ́ wọn. fún ẹ̀rí ẹ wà lórí fóònù bí mo lè left torí wọ́n gbé mi ṣe pé wọ́n lé mi mo gbé pamọ́ mo ní màá ṣe gbé pamọ́. àṣírí ṣé alẹ́ àbí ká ṣe ìfì pamọ́ àṣírí ká ṣe. ká ṣe dákẹ́. mo ti left ti pẹ́nu gúrùpù yẹn mi sí gúrùpù yẹn mọ́ torí kò sí kan tẹ̀mí àtàwọn ọmọ tó wọn abẹ́jọ máa sọ. àwọn 15 ni wà mí. bẹ́ẹ̀ 15 ni. àwọn lóṣùbọ̀ mi tán lèmi mo gbé pamọ́ o. káwọn ọmọ Nàìjíríà kan jọ torí Ọlọ́run o kan jọ torí Ọlọ́run kan help mi o àkóbá dábà wọn nídìí o. má wọrí ló ṣe. jẹ́ kó di. àǹtí yẹn ń bá òkè bí mo lè débi bàbá ọ̀rọ̀ àwọn ọmọ mò ń sọ wọ́n wá gbé sẹ́yìn àwọn ọmọdé wọn báyìí wọ́n ní irọ́ ni wọ́n pa fún mi pé èmi pé. ní sùúrù. wọn mú ìparọ́ evidence wà. evidence wà lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀. ẹjọ́ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ sórí gbogbo àwọn ẹ̀rí tó bá ní. bẹ́ẹ̀. ṣé nǹkan kan ò ní sọmọ yín dọ̀sẹ̀ tí ń bọ̀ àǹtí. ṣé tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run àwọn ẹ̀rí tó bá ní. bàbá ẹjọ́ bá ń gáìdì ọmọ yín dọ̀sẹ̀ tó ń bọ̀ mo mọ̀ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ tó bá fẹ́ sọ lágbára Ọlọ́run gbogbo àwọn ẹ̀rí tó bá ní ẹ kó wọn wá àǹtí àwọn ẹ̀rí tẹ́ bá ní àti tẹ́ bá ní ẹ kó wọn wá. wọ́n sọ pé èmi máa sọnù pẹ̀lú ọmọ wọn lèmi náà máa sọnù pẹ̀lú ọmọ wọn àjọ máa wá wa mo ní kí ni mo ṣe àwọn ló sọ bẹ́ẹ̀. ṣé wọ́n bọ́ sọ àbí voice note wà lórí fóònù mi. báwo ni ó ṣe rí fóònù ẹ̀ gbà. ẹ wọ bó ṣe wà yìí ọ̀rọ̀ tó kọ̀ wá sọ bílẹ̀ níyì bó ṣe wà yìí kò sí nǹkan tó lè ṣe fún mi bó ṣe wà yìí I swear to Almighty God
ọ̀rọ̀ yìí máa dé ara ẹ̀ lọ́jọ́ Monday mo ẹ kúrò báyìí máa pa IPO wa mi mọ nǹkan tó lè ṣe láyé yìí nígbà tí mo bọ́ ọmọ yẹn falẹ̀ nígbà tí mo bá sọ lé ní. àǹtí ṣé mo wá bíbẹ̀ wá sọ̀rọ̀ yìí èjì àwọn bánkẹ́ mo wá sọ ẹ̀yin lẹ fẹ́ wá gbèjà wọn. ọ̀rọ̀ àwọn ọmọ bánkẹ́ ló wá sọ mí. ẹ̀nà ó gbèjà wọn ni. ó sọ ike mọ́ mi gbèrò síbi ọ̀ṣẹ́ pé mọ́ mi. ẹ jẹ́ kó mẹ́rin tó wà ń bí ẹ mọ́ dọ̀rọ̀ irú ṣé ẹ mọ̀ pọ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yantí gbogbo ayé ti gbọ́ lọ. àmọ́ wá sọ̀rọ̀ yín àwọn ọmọ tó wá nà mí ni mo wá dàgbà ju ẹ̀dẹ̀ wá bí ẹ̀dẹ̀ wá ṣèpè fún. àǹtí o ẹ jẹ́ ń sọ ẹ dúró ẹ gbọ́ nǹkan kan ẹ má fi ṣe lọ́rọ̀ ẹ ló àǹtí dìde ńlẹ̀ jẹun wá ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín bóyá ẹ lè mọ̀ débẹ̀ ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ṣe lọ́rọ̀ yìí báyìí gbogbo àgbáyé ti gbọ́ lọ tẹ́ bá padà lọ sí RRS ayé ò ní gbọ́ ní tí ẹ sọ lára rẹ̀ sí. ẹ̀kọ́ máa gbọ́. ṣé ń gbọ́rọ̀ mi ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ sà. ṣùgbọ́n ẹ̀rí tẹ́ ẹ bá ní. a ṣì lọ síbẹ̀ lọ́jọ́ Monday rẹ̀ tá a bá ti ní a kó wa lọ́jọ́ Friday. ẹ̀tọ́ yìí ò gba fóònù lọ́wọ́ ẹ̀ mo ti. mo ní àgbà lọ́jọ́ Monday tó láti dọ̀là wa gbà ọ̀la náà Saturday bí mo ń bọ̀ gan mo ti pa IPO wa ó ti ní pé kí n máa lọ síbí báyìí so owó wà ní. ó ní kẹ́ wá síbí. bẹ́ẹ̀ ni sà. IPO yín mọ tí wọ́n ń ṣe ni ṣé ń gbọ́dọ̀ àwọn tó wà lára rẹ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n ọlọ́pọlọ pípé ẹ̀dá ni wọ́n ògìdán èèyàn dáadáa ọlọ́pọlọ pípé ni gbogbo àwọn tó wà lára rẹ̀ ọlọ́pọlọ pípé ni wọ́n. àǹtí ẹ mú fóònù rẹ̀ wá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. kò sí wàhálà sà. ṣe gbọ́ ok sà. ṣé píìnì ẹ̀ báyìí ti wá mọ̀ báyìí. mi ì mọ píìnì ọ̀hún ló ṣí fóònù ẹ̀ fúnra rẹ̀ mi ì débẹ̀ mi. tó bá ti padà ṣe kò sẹ́ni tó lè tú. kí ló kàn mí ní ìtẹ fóònù ẹ̀. yọ́n bá delete nǹkan lórí fóònù ẹ̀ ṣé wọ́n wá lọ́sẹ̀ tí ń bọ̀ ṣé gbọ́ bàbá ẹ bá mọ ọmọ yín wá lọ́sẹ̀ tí ń bọ̀ àǹtí a máa retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ bá káwọn ọmọ Bánkẹ́ wá ṣé gbọ́ mà. ok sà ṣé mo lè máa lọ. ẹ bá káwọn ọmọ Bánkẹ́ wá. bẹ́ẹ̀ mọ́mí yín náà a máa retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ all right ó dáa.